Mọ́tò pẹ́ntà ilé tani chairman pẹ́ntà ńlẹ̀ Ìjẹ̀ṣà. Tani pẹ́ntà lẹ̀ pẹ́ntà ni tani chairman pẹ́ntà ńlẹ̀ Ìjẹ̀ṣà. Tani chairman. Tani chairman. O ti ṣe freedom. Ta ló kọ́ ẹ ń ṣe ńlẹ̀ Ìjẹ̀ṣà. Secretary pẹ́ntà ńlẹ̀ Ìjẹ̀ṣà ló ń bá sọ̀rọ̀ yìí. Dadike fún wa. Tani Dadike kọ́ ṣe ńlẹ̀ Ìjẹ̀ṣà ẹni mélòó ló kọ́ ṣe. Ó yá pé Dadike ibi tó ti kọ́ ṣe lọ kò tí fò lọ́wọ́ ẹ̀. Aláùsádà. So ta ló wá ní kó lọ gbá ilẹ̀ nídàájí? O kàn déédéé lọ gbá ilẹ̀ pẹ̀lú gbálẹ̀ tuntun. O wá lọ sí skul. O wá lọ ń gbá ilẹ̀ àwọn ọmọ skul ń bẹ̀. Àbí ẹ̀yin tẹ̀ ń ba Nàìjíríà jẹ́ lélẹ̀. Nígbà tó lọ ń gbá ilẹ̀ ẹsẹ̀ àwọn ọmọ skul tó lọ ń gbá gbogbo yẹn tó ń gbàjọ. Tó fẹ́ bá yé àwọn ọmọlọ́mọ jẹ́ ni o níyà ò ní bàbá tó lè lọ gbá ẹsẹ̀ wọn ni. Kí ló wà lóye chọ́ọ̀chì tó rán iṣẹ́ kí náà sọ fún ẹ pé kò ṣe tó fi lọ ń gbá ilẹ̀ skul nídàájí o lọ ń gbá ilẹ̀ skul ṣé tọ́ba ní kò tọ́ba yanṣẹ́ fún ẹ ilẹ̀ skul náà ní kò lọ máa gbá kó lọ kó gbogbo ẹsẹ̀ wọn o lè bọ́ ọ́nú ilé o lè escape ẹ kí lórúkọ ẹ bí ọdún ọmọ ibo ni ẹ ọmọ Iléṣà. Mírèkù oríṣiríṣi iṣẹ́ ló kọ́ so eléyìí báyìí ilẹ̀ tó gbé dání ẹsẹ̀ àwọn èèyàn tó gbà yìí òun ló fẹ́ máa lò ó fẹ́ fi ṣe bí. Mo fẹ́ dáadáa ṣàlàyé fún wọn ní sùúrù torí ọlọ́lọ́ ni. Ẹni tó ní skul eléyìí wọ́n dẹ̀ ní wọn ọ̀rọ̀ ẹ̀ṣẹ́ kó wá gbá bẹ́ẹ̀ kí ló fẹ́ fi yẹ̀pẹ̀ àwọn ọmọ skul ṣe. Ta ló ní kó lọ gbé wá ta ló kó lọ kó yẹ̀pẹ̀ wá. Amòfin ló ń bá sọ̀rọ̀ mi ì lè competition mo tètè ń bọ́ ẹjọ́ ẹjẹ́ ti sọ̀kan tẹ́lẹ̀ mo wà yìí mo ti wà yìí mi ìyáálé ọlẹ́bọ̀ mi ìyáálé ológun ṣùgbọ́n kí n má ṣe kọ́kọ́ lọ́wọ́ náà mi máa ń lá torí bẹ́ẹ̀ mo ti máa ń gbá lẹ́jọ́. Chọ́ọ̀chì wo náà ti ní kó lọ gbálẹ̀? O kàn déédéé lọ ń gbálẹ̀ ni. Láago márùn-ún ló dé lọ ń ṣe. Ẹ wò ó kọ́kọ́ ọlọ́pàá. O mú ìgbálẹ̀ tuntun, o lọ ń gbá ilẹ̀ skul, o ń gbá ẹsẹ̀ àwọn ọmọ skul lóru. Sọ́ọ̀bì yàn ẹ́ pé kó lọ kó ẹsẹ̀ àwọn ọmọ ọlọ́mọ wá ni. O fẹ́ ṣògo owó lẹ́ni sátọ̀dé. Ó ti pẹ́ tó ti ń ṣiṣẹ́ àwọn iṣẹ́ tó ti ń ṣe sẹ́yìn kò jẹ́. Wọ́n wá ní kó lọ gbá ẹsẹ̀ èèyàn wá. Madam. Olóńgbà ṣe ọmọ skul gbogbo àwọn òbí báyìí kọ́ máa kíyèsára ṣé àwọn máa tún máa lọ skul ẹ̀rọ á tún máa bà wọ́n. Ògùn owó kan tún máa gbá ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ lẹ́tún ṣe káàkiri báyìí. Ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ náà tún ní ká lọ máa gbá. Ẹ̀rí kéèsì ẹ̀ bábà tí mo kì í jọ́ pé kí ni kóòtù trade ìwàkúwà ní. Wàá gbá padà. Ṣé mo fẹ́ ṣiṣẹ́ fọ́lọ́run ni? Kí ló dé tó wá lọ ń gbá skul? O fẹ́ gbá ṣọ́ọ̀ṣì. Kí ló dé tó lọ ń gbá skul tó lọ gbá ṣọ́ọ̀ṣì? Ẹni tó ní skul ló dúró yìí. Ó ṣe lọ sí ṣọ́ọ̀ṣì ẹ̀ kó lọ gbá bẹ̀ tó lọ ń gbẹ̀sẹ̀ àwọn ọmọlọ́mọ ní skul. Ẹ tún ní ṣọ́ọ̀ṣì. Ẹ ò ṣe gbá ṣọ́ọ̀ṣì. Kí ló wá dé tó lọ ń gbá skul oní skul láago márùn-ún? Ṣé ní jẹ́ Sunday tó fi lọ síbẹ̀? Ta ló rán ẹ ṣẹ́? Ta ló rán ẹ ṣẹ́? Tó lọ ń gbẹ̀sẹ̀ ẹlẹ́sẹ̀?
ó ti dá gan ó ti kíran gan ó ti kíran gan ṣẹ́ni ó ti ro anything bó ṣe wà yẹn. mo lérò wípé gbogbo wa pátápátá la farabalẹ̀ wo fídíò yẹn. òun ọwọ́ mi ò tó màá fi gọ̀ǹgọ̀ fà á. kábíyèsí ọlọ́run. réètì tí àwa ọ̀dọ́ tí a fi ń wá owó, ọlọ́run gbọ́, ó ju bí àwọn bàbá wa ṣe ń wá owó lọ. réètì tí àwọn ọ̀dọ́ wa fi ń wá owó, dádì mọ́mì, ó ju bí ẹ̀yin pàápàá ṣe ń wá owó lọ. bẹ́ẹ̀ kẹ̀rẹ́ a ti gbàgbé wípé oògùn owó tí àwọn bàbá yìí bá ṣe fún wa, kò sí bọ́n ṣe lè ṣògùn owó yìí tó. àwọn ọ̀dọ́ ni mò ń bá sọ̀rọ̀ yìí o, á padà jẹ ìyà ẹ̀. ẹni tí ò fẹ́ ṣiṣẹ́ nígbà tó sì kéré yóò padà jẹ ìyà nígbà tó bá tún dàgbà. nítorí pé Yorùbá jẹ́ kí a mọ̀ wípé àtẹ́lẹwọ́ wa kò ní ẹ́fà tàn wá láéláé. kò sí bí ìlú yìí ṣe lè le tó, tí a bá níṣẹ́ kan tá à ń ṣe ní pàtó, tá a bá wá ń bẹ Ọlọ́run fún iṣẹ́ náà, Bíbélì jẹ́ ká mọ̀ wípé òun yóò bùkún iṣẹ́ ọwọ́ wa. Kùránì ò sọ wípé ká lọ fàfàkùfà fún ara wa o. kódà mo ní àǹfààní láti rí babaláwo kan. mo béèrè lọ́wọ́ bàbá yìí pé àbí ṣé awo support ẹ̀, àbí ẹ má bínú, ṣé ìgbìmọ̀ awo àbí ìwé awo pàápàá support pé ká máa ṣògùn owó. bàbá yìí jẹ́ kó máa mọ̀ pé nínú ẹsẹ̀ odù Ifá kò sí ń bẹ̀ rárá àti rárá. ẹ jọ̀wọ́, kí ni àwa ọ̀dọ́ wa fira wa pè? ẹ máa rí ọmọ tọ́mọ bá ti bẹ̀rẹ̀ sí ní pé 17-18 years á ti máa ronú bíi ọmọ 70-50-60 years. gbogbo alamọ bí condition ìlú yìí ṣe rí. àmọ́ ẹ má jẹ́ ká gbàgbé wípé àwọn bàbá tó ń ṣògùn fún wa yìí, a ṣe kọ́kọ́ wò wọ́n ná pé kí ló dé táwọn fúnra wọn fi rí bẹ́ẹ̀ yẹn. bàbá ṣògùn fún ẹ, mo láǹfààní láti pàdé ìkan náà bàbá yìí níjọ́ kan. ó ní kò sí bọ́n ṣe lè ṣògùn owó fèèyàn tó, ìyà tí ò fẹ́ jẹ nílùú ibi tó wà á padà lọ jẹ́ nílẹ̀ Haúsá. ìyẹn lẹ fi máa sọ pé wọ́n rí àwọn ẹnìkan tó ń pè wọ́n lákùúdà àyà, wọ́n máa ní wọ́n rí wọn bì kan wọ́n ń roko. bẹ́ẹ̀ kẹ̀rẹ́ níbí ìgbádùn náà ń jẹ kí wọ́n tó kú. which means tábánikàjọ rò ó, nígbà tó bá ṣògùn owó yẹn tán, éèjì tó yẹ kán ní owó yẹn ni wọ́n máa zoom sí iwájú. wọ́n á padà lọ jẹ ìyà yẹn ní ọjọ́ iwájú, ìyẹn nílẹ̀ Haúsá. àmọ́ bàbá yìí jẹ́ ká mọ̀ wípé gbogbo àwọn ọmọ yìí tí wọ́n ń ṣe ògùn owó, ẹlòmíì ò ní ju 5 years lọ. ẹ wá gbọ́ pé nígbà tó lọ ní títì ó l'accident, ó ṣàgbákò. àwọn èèyàn á tó wá máa pìtì ẹ̀, wọn ò ní wá mọ orú nǹkan tó ń fún ẹ ti fi ọwọ́ ara ẹ̀ fà sínú ayé ara ẹ̀. bẹ́ẹ̀ kẹ̀rẹ́, bí a ti ní ẹwà ara yìí tó, bí a ti ní owó yìí tó, ikú yóò sọ di erùpẹ̀ ní ọjọ́ kan. àti wá ń ṣe wàhálà tí ò tiẹ̀ tó nǹkan kan. arákùnrin tí ẹ wò tán yìí a máa gbá ẹsẹ̀ àwọn ènìyàn, yálà nínú ṣọ́ọ̀ṣì ni àbí nínú skul àbí kẹ̀ níta gbangba. a kàn ṣàgbálẹ̀ jọ, a páàkì ẹ̀ sínú láìlọ́ọ̀n, a wá dì í. ta ló mọjọ́ tí arákùnrin ti ń ṣe bọ̀? ṣé òun fún ẹ̀ pàápàá ló fẹ́ lò ó, tàbí ó fẹ́ fúnyàn pàápàá? ẹ jẹ́ ká múlé ayé yìí rọ̀, ẹ má jẹ́ ká múlé ayé le. ẹ̀yin bàbá àti màmá ni mo tún wá bá wí, ẹ jẹ́ ká tètè máa pa àwọn ọmọ wa ṣàkíyèsí, ká tètè fi iṣẹ́ gidi lé wọn lọ́wọ́. ẹ má jẹ́ ká dá bùkátà ara wọn nìkan. oògùn owó ò ń ṣe nǹkan tó yẹ ká máa bá lọ́wọ́ àwọn ọ̀dọ́.
tí àgbàlagbà pápá ò bá níṣẹ́ lọ́wọ́ kò lè ṣáájò. Bàbá yìí jẹ́ ká mọ̀ pé tí àgbàlagbà ò bá ní iṣẹ́ lọ́wọ́ kò lè ṣe àjò. Bẹ́ẹ̀ kẹ̀rẹ́ tí ẹ̀dá bá bẹ Ọlọ́run bẹ Ọlọ́run bẹ Ọlọ́run, Ọlọ́run máa gbọ́. Kí ló dé ta tó wá ń dààmú ara wa? Ọ̀tọ̀ làwọn nǹkan tí wọ́n ń ta pátì, tí wọ́n ń ta ẹ̀yà ara ọmọ ènìyàn, ẹ̀dá ẹgbẹ́ wa, kámpọ̀sì bọ́ sí. Eléyìí tó ń ṣe pàápàá lójú tèmi, mo fẹ́ lè sọ pé òun ló fẹ́ rọrùn jù ní gbogbo ògùn owó. Kéèyàn máa kọ́ máa gbálẹ̀ káàkiri, ta ló mọ iye ẹsẹ̀ tó ti gbá? Bíbélì jẹ́ ká mọ̀ wípé ibo lógún ti wá, ibo ni ìjà sì ti wá pẹ̀lú. Ẹlòmíì àwa ṣiṣẹ́ ṣe bẹ́ẹ̀ ni máa kú, kò wá ní sérè. Àwọn dàbí pé kò lówó, bíi pé kò tiẹ̀ mọ iṣẹ́ òun ṣe rárá. Ayé wa di ayé ọ̀làjú tó yẹ pé kò fa nǹkan rere fún wa pàápàá ní pàtó. Bí mẹ́rìtì inú ẹ̀ ṣe pọ̀ tó la ṣe rí demerit tó pọ̀ rẹpẹtẹ. Mo fẹ́ di Táíwò, mo fẹ́ di Kẹ́hìndé, mo fẹ́ di lágbájá. Ṣùgbọ́n ohun tí lágbájá pàápàá fi tẹ́lẹ̀ ọ̀rọ̀ ẹ̀, a lè máa gbàdúrà, àmọ́ kò tọ́nà fún wa láti máa fi ọlá ọlọ́lá tọrọ. Wàá gbọ́, ẹni máa jẹ́ èèyàn nílé ayé, á kọ́kọ́ jẹ́ ènìyàn. Wàá jẹ́ èèyàn kó tó lè jẹ́ èèyàn. Ẹ wá máa ṣe wàhálà kiri, wàhálà tí ò ní tó 5-10 years. Ọlọ́run bá ìkẹ́rẹ̀ kì í ṣọba àkà. A wá pa ẹ́ bí, a wá gbé lọ sí Maiduguri, Kánò. Arẹwà wàá ro ìyálàjà oko, wàá gbálẹ̀ ojú aṣú. Ṣé ká má parọ́ fúnra wa? Ẹnikẹ́ni tí ò bá ti gbé ìgbésẹ̀ tó yẹ tó tọ́, ẹ wojú mi, pásítọ̀ ẹ, babaláwo ẹ, àáfàá máa ṣe ọṣẹ fún ẹ, kò ní ṣiṣẹ́. Tó bá jẹ́ kìrìsìtẹ́nì tàbí mùsùlùmí, wàá gbà ìwẹ̀, wàá fẹ̀yìntì síbẹ̀, wàá gbàdúrà, wàá ṣubú. Nothing is kò ní ṣẹlẹ̀, kò sí nǹkan kan tó máa possible, nothing will be possible. Tó bá ti gbé proper step tó yẹ kó gbé, wàá gbà ìwẹ̀, wàá fẹ̀yìntì síbẹ̀, wàá gbàdúrà, wàá tún lọ́sà, wàá tún ní kí ni mo pè é, ọ̀sà. Kí la wá ń dààmú ara wa sí? Kí ni a wá ń dààmú ara wa sí? Tàmúlẹ̀ ayé le kókó. Owó. Ohun tó máa dálẹ̀ pàápàá, apá owó fúnra ẹ̀ ò ní ka. Ẹ wo arákùnrin yìí, ń gbálẹ̀ ẹsẹ̀ lẹ́sẹ̀, àwa kò jọ, àwa lọ gbé fáwọn èèyàn kan. Lójú tèmi, mi ò rí owó lára ọkùnrin yìí, mi ò rí. Ó máa lọ máa gbé fáwọn èèyàn kan ni. Àwọn èèyàn kan ló máa ní. Kábíyèsí Ọlọ́run, ní agbára Ọlọ́run, bójúmọ́ ti ń mọ́ lówùúrọ̀ yìí, abẹ́ bó ti hùn kó rí, a ò ní rí ànífẹsẹ̀ sí. Ìyà ò ní jẹ́ titi wa lágbára Elédùmarè. Ibi tó jẹ́ Ọlọ́run ò dé, ẹsẹ̀ wa ò ní dé ibẹ̀ lágbára Ọlọ́run. Ẹni tó máa hùwà wèrè ká máa lọ ṣe kòńgẹ́, Ọlọ́run jẹ́ ká rìn ní sàkání ibẹ̀ rárá. Torí ẹ̀, tí ẹ̀dá bá ti fẹ́ràn owó jù, ó léwu o. Tí ẹ̀dá bá ti fẹ́ràn owó jórí ara ẹ̀ lọ, ó léwu. Èyí ni mo rí lẹ́wù ní òwúrọ̀ yìí, tí mo rò wípé kò ní jẹ́ pé èmi nìkan ṣó ní màá dá máa wò ó, tí màá dá máa gbọ́. Ẹ jẹ́ kí n fi tó àwọn ènìyàn létí. Ìfúra lógun àgbà o. Ẹ jẹ́ ká máa fura, ká sì máa kíyèsí. Lágbára Ọlọ́run, Elédùmarè òkè yóò fi ìṣọ́ ẹ̀ máa ṣọ́ wa o, yóò sì máa dáàbò bo rẹ̀ bò wá. Ìkànnì Lovers Arena TV ìbẹ̀lẹ̀ já sí. Fún àǹfààní àwọn tó bá ti subscribe tẹ́lẹ̀tẹ́lẹ̀,
ẹ subscribe fún mi, ẹ jọ̀ọ́ ẹ subscribe fún mi, ẹ jẹ́ ká jọ máa sọ àsọyé pọ̀. Nọ́mbà mi rèé 09067705578. Fún àǹfààní àwọn tó ń bẹ lékè òkun, ọmọ kékeré náà lèmi náà, ẹ lè máa fi àwọn fídíò kéékèèké tí ẹ bá ní ẹ fi ṣọwọ́ sí mi, ká jọ máa fomi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀, ká jọ máa dọ̀wẹ́kẹ̀, ká jọ máa sọ ohun tó ń ṣẹlẹ̀ ní ìlú yìí. Lágbára Ọlọ́run á ṣeé ṣe fún wa. Ẹ subscribe sí, ẹ tẹ agogo ìránnilétí, ẹ máa tẹ̀, kẹ́ máa wò ó. Any information kékeré kan ẹ fi tó mi létí, ká jọ pín, kó kárí ilé, kó kárí oko, sódà gbogbo wa à ní jìn sínú ọ̀fìn ìlú yìí. Lágbára Ọlọ́run, ìlú Nàìjíríà kò ní lè mọ́ wa o, títí tá a fi gbalẹ̀ Yorùbá, ìlú yìí kò ní lè mọ́ wa. Lágbára Ọlọ́run, gbogbo àwọn aṣebi pátápátá ni Ọlọ́run máa fojú wọn hàn. Lẹ́ẹ̀kan sí, Olúwaṣẹ́gun ni orúkọ mi. Ẹ ṣé gan, mo dúpẹ́, ẹ ṣeun o.